tó ọlọ́run Elédùmarè ọba gógó ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àdúrà pé agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá adéyìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò àbọ̀ ọgbọ̀gbọ̀ tí rí ọmọ ẹ̀nà ọ̀fẹ́ ìbá Elédùmarè bàrẹ́ o ọba dáníwáyé ìbàrẹ́ o alápá kábíkábí ìbàrẹ́ o ọba tí ó máa bẹ tí láéláé ọba tí kì í kú tí kì í tí àdìbàjẹ́ alásọtẹ́lẹ̀ ohun gbogbo ìbà lọ́wọ́ rẹ̀ ìbà lọ́wọ́ ẹ̀yin obìnrin àgbààgbà ẹ̀yin akáṣọ lérí mọ́rẹ̀rù obìnrin bàǹbàmù tán yanyan ẹ̀yin afíjú ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ afíjú ẹlẹ́yẹ tí sùn kùtùkùtù mọ́wọ́ ìbà yín o ìbà láàlú ògiri òkú ó dọwọ́ yín lónìí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ o wọ́n jà ṣe ọ̀tẹ̀ wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀ wọ́n jẹ́gun ayé wọ́n jẹ́ ogun alẹ́sẹ̀ wọ́n jà jẹ́ sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn wọ́n jà bá wọn tẹ́ Elédùmarè ọ̀rọ̀ lẹ Yorùbá dọwọ́ rẹ ẹ̀yin ènìyàn mi ẹja máa jó dàgí ní yòdò ẹja máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹni ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣekù Olóyè Sunday Igboho gba òmìnira at last wọ́n kéde òmìnira fún Olóyè Sunday Igboho ọpẹ́ ní fọ́lọ́run ọba àwọn èèyàn kan bẹ nínú ìrìnàjò tá à ń sọ yìí tá à ní sáláì mọ́ dárúkọ wọn tá à ní sáláì mọ́ kì í wọ́n kú gbìyànjú ọkọ̀ àfọmọnìyàn ṣe láti bí ọdún mélòó kan tí mo ti ń ṣètò bọ̀ mo ní bàbá mi kan wọ́n ń pè ní Suleiman tí màá ti rí Suleiman orúkọ tí màá the first tí màá kọ́ rí lábẹ́ àríwísí mi ni pé wọ́n ní ẹkú iṣẹ́ takuntakun bàbá àṣà ẹjọ́ ẹ̀dá kò freedom for Olóyè Sunday Igboho the next thing tí màá rí nìyẹn bàbá yẹn always tó fi dànà lábala àríwísí mo sì bá mẹ́ẹ̀ tí wọ́n kọ síbẹ̀ inú mi dùn gan mo kí bàbá wa Suleiman nítorí kí wọ́n ní pé mo kí wọ́n fún ìfọkànsí àti ìfọmọnìyàn ṣe mo rí wípé bàbá yẹn ó jẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà lógún o bẹ́ẹ̀ ló jẹ èmi náà lógún ṣùgbọ́n mo rí pé lábala àríwísí lọ́dọ̀ mi kò sí kọ́mẹ̀tì bàbá yẹn kò sí nǹkan míì ju freedom for Olóyè Sunday Igboho nìkan náà bàbá yẹn mo fi kọ́mẹ̀tì lábala àríwísí ẹ má bínú pẹ̀lú ohun mi tó fẹ́ dàbí ẹni fẹ́ á díẹ̀ ìrìnàjò kan la lọ tá a ṣẹ̀ṣẹ̀ dé òun ìrìnàjò àti kàn sí yín níbi ìròyìn yìí látàárọ̀ tá a ti gbọ́ ọdún àtàrà la ti gbọ́ ṣùgbọ́n a fẹ́ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ló fi dìwò yìí ká tó ṣe fídíò lórí ẹ̀ bó tẹ̀ jẹ́ pé a sì lé bọ́ ibi tá a wà náà ìròyìn yẹn tẹ̀ wá lọ́wọ́ ńbẹ̀ ṣùgbọ́n bó ti rí kò yé wa kó má lọ dàbí propaganda àbí rúmọ̀ ló jẹ́ àṣẹmílẹ̀ lórí náà káwọ́ bó ló ti lọ ṣùgbọ́n ọpẹ́ ní fọ́lọ́run ọba pé Olóyè Sunday Igboho wọ́n ti padà rí gain freedom Ọlọ́run ṣeun àwọn gan ti máa múra àti máa padà bọ̀ nílé báyìí pẹ̀lú àwọn ẹbí wọn àtàyà wọn ṣùgbọ́n kankan wà tí ó jẹ́ bíi ìkíyèsára táwọn èèyàn kọ sí mi tán ni pé bí wọ́n ṣe rí yìí olóyè gbọ́dọ̀ tó kíyèsára Ọlọ́run ọba ò ní fi wálé ọ̀tá mú wálé mọ́ fọ́tá mú ọ̀tá ò ní yọ̀ wá agbára lọ́wọ́ Elédùmarè eléyìí tọ́lọ́run ti ṣe yìí ire ni ó máa tẹ̀lé lágbára lọ́wọ́ Elédùmarè a lè rí láburú mọ́ káwa náà wá kíyèsára ká má wàá ṣubú lọ́tà lọ́wọ́ òun ìrìnàjò tó tún wà nílẹ̀ báyìí nítorí pé báwọn ọ̀tá ṣe máa pọ́n ti fi yín lẹ̀ yìí wọ́n lọ túnra mú ilẹ̀ Yorùbá ti dẹrù jẹjẹ fún wọn báyìí láti wọ̀ wọ́n máa bẹ̀rù yẹn tá à ń pariwo fún bàbá Bọ́lá Ahmed látijọ́ yìí
pé tẹ́ bá fọlọ́ Sunday Igboho lé àwọn kíní wọ̀nyí ò ní wọlé wa àwọn karambani yìí wọn ò ní dénú gbó wa ṣùgbọ́n àìfi wọ́n lẹ̀ ló jẹ́ wọ́n máa jẹ igbó wa lójoojúmọ́ bó wọ́n lé wá ń sinmi ọkàn wọn kà wọ́n kò ná ẹ̀ rí i pé bí oṣù mélòó kan wọn ẹ̀ ní gbọ́n kankan pé wọ́n dàbí kan láàmú ládùúgbò wa torí ìbẹ̀rù bójú yóò máa tẹ̀ wọ́n lára ìyẹn jẹ́ ẹni. Ìkejì ẹ jẹ́ kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹ jẹ́ kí bàbá wa Ládọjà Adéwọ̀lú Ládọjà bàbá kábíyèsí mo ṣí fìlà forí adé nígbà tí bàbá ń bọ̀ mo mọ̀ pé ìrìn àjò yín nílẹ̀ Ìbàdàn yóò lápa rere inú mi dùn gan yìí tí wọ́n ń fọ́ bá ṣe nìyẹn yìí tẹ́mi mọ̀ téèyàn máa fọlá ṣe nu àìfọlá jiyọ̀ ipò ọlá ipò téèyàn ti máa gbogbo téèyàn bá fẹ́ lé ayé torí ẹ̀ ní wọ́n fi sọ pé ọjọba tó tún wà wúre kí ló fẹ́ dà sọ fẹ́ dọlọ́ ni ipò ọlá nípò ọba ipò tó sì làmìlaka ni ó jupò gómìnà àti pírẹsidẹ́ǹtì lọ téèyàn bá fojú inú wò ó torí pé ipò ọlá àti kábíyèsí kì í ṣe pọ̀ ọdún mẹ́rin kì í sì ṣe pọ̀ ọdún mẹ́jọ pírẹsidẹ́ǹtì ó pẹ́ pátápátá láyé rẹ̀ kó lọ́dún mẹ́jọ kí gọ́vùnà pẹ́ pátápátá láyé rẹ̀ yóò lọ́dún mẹ́jọ ṣùgbọ́n ipò ọba láíláí ni ìsìnkàn máa lọ lórí ìjọba ìsìnkàn máa bọ̀ ni ọba lè lo sáà ìjọba ó lè lo sáà mẹ́wàá tọ́lọ́run bá gbà bọ́rọ̀ ọba ṣe rí nu ìtẹ̀yẹ̀ wa máa fọba ṣe nu ńlá fi ń pe àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ ọba ṣàkíyèsí nílẹ̀ Yorùbá nígbà yẹn ìgbé eléyìí tí gbogbo yín dákẹ́ tẹ̀ ń wòran tó bá bàjẹ́ wọ́n títí di bá bàjẹ́ ti nídìí yóò padà dà lónìí àti rí ìlàkàkà bàbá wa Ládọjà ṣùgbọ́n wọ́n ní bàbá wa Ládọjà nìkan kọ́ náà tọwọ́ bọ́ sẹ́yìn wọ́n ní bàbá wa Ọ̀dájà náà lọ́wọ́ sí akẹ́yìn méjèèjì pé ẹ kó àfọmọnìyàn ṣe akíyìn kó àfọmọnìyàn ṣe ṣùgbọ́n pàtàkì jùlọ bàbá Ládọjà a dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ pé ẹ̀yin nìkan lẹ́tọ́ gba gbásùn lọ́yìn tẹ́lẹ̀ fọwọ́sọ̀yà pé olóyè Sunday Igboho ẹ̀yà ya mi ẹ̀fìn ya mi gbogbo tí bàbá wò ṣẹlẹ̀ mo lè kọ́fà fún inú mi sì dùn nípa arírú yín lákòókò yìí a sì ti ń rí ìsọwọ́jà yín nínú òtẹ̀sẹ̀lú ilẹ̀ Yorùbá ọ̀pẹ ní fọlọ́wọ́n ọba bàbá wa emeritus Professor Banji Akintoye mo kí i kú oríire tí ogun àjàbọ́ eléyìí tí ọ̀kan náà àwọn ọwọ́jà yín tó jàjàbọ́ nínú ogun àdọ́rùnmọ́ ọ̀pẹ ní fẹ́lẹ́dùmarè ọba ògbógo ọba tó dá ayé àti ọ̀run ìpè lójú ẹ̀mí yín ní olóyè Sunday Igboho gba òmìnira inú wa dùn púpọ̀ àti kí gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó pé a kú oríire a kú àfọkànsí a kí gbogbo section Yorùbá nation tó jẹ́ ti Afẹ́nifẹ́re tí ń fẹ́ olóyè Sunday Igboho ìpè gbogbo wa náà a kú oríire lágbára Ọlọ́run àní rí ogun àdọ́run mọ́mọ́ èyí tá a fẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́ wẹ́rẹ́ lọ́lọ́run ó ṣe gbogbo ìrìn àjò yòókù lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé ọ̀run bàbá Sunday Igboho akẹ́yìn náà o pẹ̀ kú oríire wọ́n ní yẹniyẹni kẹ́ni lè ṣe méjì adéafẹ́rù ọmọkùnrin òde ìgodó ọ̀pẹ̀ àyìnyàn ifá kò lè sórí mi sí adúpẹ́ o adúpẹ́ pé òkun o pé ẹ̀yin náà mórí bọ́ nínú ogun àdúrúnmọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àjàgà tí máa gbẹ̀mí ẹni tí máa sọ ẹ̀mí ẹni kúrú kò ní sẹ̀sọ́ dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àní rí ayọ̀ ọlọ́mọ o bí ó ti rí nù lágbára lọ́wọ́ Elédùmarè ọba ògógó olóyè Sunday Igboho ọkùnrin jọ́ngọ́lọ́ bí ọbẹ̀ tápà ẹ̀yà kúkúrú tí pẹ́ni gógùn ránṣẹ́ ọkùnrin takuntakun ọkùnrin jágẹ́jágẹ́ ìkejì ẹkùn ọkọ Fúlàní ẹ kú oríire ẹ kú àlọ́bọ̀ akíyín pé
ìgbà tẹ́ dé yìí ìtura ńlá ni ó mú wá fúnlẹ̀ Yorùbá lágbára lọ́wọ́ Elédùmarè bí ó ti rí nu àṣẹ wà ní tìrìkì. tó lábala kejì tá a fẹ́ mú ní ọ̀rọ̀ kan tó ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn MS Baba àti Ayékòótọ́ TV tó sọ̀rọ̀ mọ́ Ọba Solomon. mi ì bá bóyá màá mú fídíò yẹn wá kẹ́ wò òun ń dárò lọ́wọ́. àwọn ọ̀rọ̀ kan wáyé ń bẹ̀ tó jẹ́ kùdìẹ̀kudiẹ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa tó yẹ ká mójútó. kí là mójútó bẹ̀? bàbá Ayékòótọ́ sọ̀rọ̀ kan wípé àwọn MS Baba tí wọ́n ń darí àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe bóyá sí àjòjì padà sí inú ẹ̀sìn ìṣẹ̀ṣe. ẹ̀sìn ìṣẹ̀ṣe wọn ò fi clarity ibi tí wọ́n ń darí sí lọ. ṣé kí wọ́n padà sí di kálọ́mọ́ ṣoògùn ni àbí kí wọ́n padà sí di tó bá jẹ́ nǹkan ṣẹ̀ǹbáyé ilé wọn tí wọ́n ti pa títí wọn ò ṣe mọ́ tó yẹ kí wọ́n máa ṣe. wọ́n láwọn MS Baba ò ṣàlàyé rẹ̀ dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ń rọ́lu à ń lọ ṣẹ́fá à ń lọ ṣoògùn pé wọ́n ti gba ẹlòmíì kíníkan. mo dúró mo wòye nílẹ̀ Yorùbá wọn máa ń sọ fáwọn ẹ̀ dáadáa ìlú tó ṣòro ṣe ilẹ̀ Yorùbá ni. ilẹ̀ Yorùbá ṣòro ṣe gan. ìyẹn sọ pé kò sí 419 lórí ayélujára o. ìyẹn ní ò sí ẹ̀tàn jẹ páwọn èèyàn yẹ tàyàn jẹ. mi ní ò sí mi dispute ẹ̀ ó wà dáadáa. àmọ́ kíní kan bẹ tí mo fẹ́ káwọn èèyàn lọ mọ̀. ṣé ẹni tí wọ́n pè ní ìṣègùn oníṣègùn yàtọ̀ sí babaláwo. ìwọ tó o bá gbọ́ àgbọ́yé kíní yẹn ìrìn téèyàn ó máa rìn ìrìn kò sọ́bẹ̀ ńlẹ̀ lẹ́nìyàn ó máa rìn. wọ́n yàtọ̀ síra wọn. ọ̀tọ̀ ládàá ṣe ọ̀tọ̀ lóníṣègùn ọ̀tọ̀ babaláwo. oníṣègùn làwọn tí ń dá àwọn èèyàn lóhùn pé ọmọ yìí ògún òru mú ikú warapa ni àmúdi ní dàlámù inú rírun ní yọ lẹ́nu. àwọn olóògùn nu wọ́n mọ àtẹ́ǹdì sáwọn tí kìíní yẹn bá ń ṣe àìsàn ara nu. ṣùgbọ́n àfiṣe ni babaláwo máa tọ́jú. àfiṣe àti tí àyànmọ́ tó bá kọ sí ìyàn èyí tí babaláwo máa tọ́jú nìyẹn. ó yàtọ̀ sóníṣègùn. ẹlòmíì eyín ó máa dùn babaláwo ni ó máa wá kiri. ìwọ téyé ń dùn oníṣègùn ni wàá wá lọ kì í ṣe babaláwo. ìwọ tó o bá rọrùn sùn déédéé tí ìhà dùn ọ́ oníṣègùn lọ́ọ́ wà lọ o. ṣùgbọ́n tí bá ti ń di pé ti ń lọ́wọ́ alẹ́ lé nínú ìgbà náà níṣẹ́ kan babaláwo spiritualist ni babaláwo herbalist ni àwọn oníṣègùn wọ́n yàtọ̀. ṣùgbọ́n lẹ́yìn Yorùbá dandawi àti dàgbò papọ̀ tẹ́ ẹ bá rí yẹn tó lọ jágilégbò báyìí tí ń lọ wọn ní babaláwo lẹ́ńlọ́wọ́. débi wípé yíbò àtàwùsá tán bá fi rẹ́yìn kan tó aṣọ ògùn mọ́ra kó kàn wọ́n gbérí ọdẹ yàtọ̀ sí oníṣègùn ọdẹ tó yàtọ̀ sí babaláwo ọdẹ yàtọ̀ sí adáhunṣe. ìrìnàjò ọdẹ ni pé kóun ó pẹran ó wá lè mewé megbò ṣùgbọ́n ọdẹ lòun. ṣùgbọ́n ìlànà rẹ̀ torí pé igbó làwọn náà máa dẹ wọ́n máa ń ní ìmọ̀ nípa spiritual. ìtò dáadé papọ̀ nìyẹn o. tẹ́lẹ̀ bá wá rèèyàn tó wọ gbérí ọdẹ nísìn ọdẹ ni wọ́n á wọ gbérí babaláwo yìí wọ gbérí o. tẹ́ ẹ bá rí babaláwo tó wọ gbérí ọdẹ ní ìkàntàn yìí ni. tẹ́ ẹ bá rí babaláwo tẹ́ ẹ bá rí ọdẹ sìn gbérí lòun ó kò sí tí wọ́n sọ àdómọ́lára tẹ owó ẹyọ mọ́lára. òun làwọn ọmọ Yíbò tó bá ti wá rí Yorùbá tó wọrú rẹ̀ wọ́n lè dá mà ná babaláwo
àwọn náà sọ ọdẹ di babaláwo, ọdẹ àdúgbò wọ́n sọ wọ́n di babaláwo. Wọ́n sọ oníṣègùn tí ń jágilégbò tí fi ń wo orí fọ́ tí fi ń wo ẹ̀dọ̀ dúndùn wọ́n sọ wọ́n di babaláwo. Tá bá pe babaláwo òun ló mọ̀ ṣe òwò láì mọ̀ nǹkan kan nípa àtàǹpẹ̀ babaláwo. Babaláwo kí wọ́n tó dáwọ́ léṣẹ́ èèyàn wọ́n kọ́kọ́ lọ síkì ọ̀run rẹ níbi tó ti ń bá ìrìn àjò bọ̀, níbi tó ti yan ìpín. Òun náà wọ́n fi pe Ifá ní ọ̀pẹ̀lẹ̀ ẹlẹ́rìí ìpín. Òun ni ó sọ pé lóòótọ́ ni ìpín rẹ tó yanu, òun ni ó jẹ́rìí sí. Èèyàn kan ò lè jẹ́rìí sí ìpín èèyàn tí kì í bá ṣe ọ̀pẹ̀lẹ̀. Ìdí nìyí tí wọ́n fi yàtọ̀ síra wọn. Wọn yìí ṣe kankan náà. Gbogbo ẹ̀yà ti dàpọ̀ mọ́ra wọn. Ó wá ní gbogbo olúkúmuṣu. Ẹlòmíì ò mọ ibi tí ó yà sí. Ẹlòmíì ibi tí ó ti lọ mọ béèrè question kì í ṣe bẹ́ẹ̀ ni. Ọmọ expect oníṣègùn ìbílẹ̀ tí ń tọ́jú àrùn inú, àrùn oṣù. Ẹ máa expect pé kó ríran sí yín níbo ló ti fẹ́ rí. Ẹ̀yin lẹ ń jáwọn èèyàn ó parọ́ kí wọ́n lè jẹun. Ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé kì í sọ́dọ̀ oníṣègùn lọ́ọ̀lọ́, ọ̀dọ̀ babaláwo ni. Tíṣẹ́ ò bá lọ déédéé babaláwo là á pè. Ṣùgbọ́n tí ẹsẹ̀ rẹ ò bá lè rìn oníṣègùn là á pè. Ẹsẹ̀ mi yìí ń yọ mí lẹ́nu kò jẹ́ ń lè rìn. Òun ni ó wá sọ fún pé ewé àtò ni, ewé àtò là á wà àtẹ̀wé jogbo tá má ti gbó papọ̀ ọmọ fi wo ẹsẹ̀ rẹ kíá ní ọ̀nà. Ṣé ẹ rí pé yàtọ̀ sí iṣẹ́ babaláwo? Nígbà tí iṣẹ́ bá fẹ́ yí oníṣègùn lọ́wọ́ tó rí wípé iṣẹ́ yóò dàbí spiritual ni ó ṣe wá transfer rẹ̀ lọ bá babaláwo. Bàbá ẹ gbà mí o, iṣẹ́ kan wọ́n bí wá sọ́dọ̀ mi o, ọ̀rábìnrin yìí ó yẹ kó ti bí ọ̀tọ̀ tó ní nínú ilẹ̀ Yorùbá àtọ́ láwọn tó pè ní ìyá àbíyè ọ̀tọ̀ làwọn. Tó jẹ́ pé ẹ̀bí ọmọ gbígbà làwọn wà fún kẹgbẹ́ bí ọmọ iṣẹ́ tí wọ́n nu ó yàtọ̀. Gbogbo ẹ̀ láti ẹ̀kàndínlẹ̀ Ọlọ́ṣun ni ẹni rí ọmọ lọ́lẹ́ Ọlọ́ṣun yóò tó lọ́ máa ṣàwúre. Ẹ máa rí ìyá Ọlọ́ṣun yóò máa ṣe àwúre fáwọn èèyàn. Gbogbo ẹ̀ máa kàn wọ́n wá rẹ́rìn-ín, gbogbo ẹ̀ wá dàrú mọ́ra wọn níbi pé màá fọwọ́ lẹ́rán báyìí. Màá máa wò pé irú kàtìkàtì wo la wá wọ̀ báyìí. Ẹ ti dàpọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ òde òní gbogbo wà láìlẹ̀ níbi àìgbọ́ Yorùbá. Ẹ gbàdàgbẹ́ kankan mọ́ra wọn kò wá ní lójútùú. Ẹ bá rọ́ Ọlọ́ṣun ọba máa ṣogun àwúrí fáwọn èèyàn yóò máa ṣoṣo lẹ̀. Ẹ rí oríṣiríṣi ipá gbogbo sádàpọ̀ bọ̀ mọ́ra wọn kò ní lójútùú. Ibi tí gbé ti dàrú nìyẹn. Wọ́n fẹ́ jọ babaláwo kan sùn mí láìpẹ́ ìyá mẹ́ta ló ti pè mí. Babaláwo tó kàǹkà nílẹ̀ Yorùbá yìí. Ọ̀nà gbọ́ oríbiríbi owó lọ́wọ́ àwọn orí nǹkan kan. Mo sáà rẹ́rìn ni ní gbogbo ìgbà. Mo ti ṣàlàyé fáwọn èèyàn nípa kínní. Ṣé rí ọ̀rọ̀ nípa oògùn ṣíṣe ẹ̀kọ́ wà ńbẹ̀ tó pọ̀ o. Ẹ̀kọ́ ó wà ńbẹ̀ tó pọ̀. Nígbà míì máa ń wà àwọn èèyàn kan jẹ́ ọ̀kánjúà ìdáni. Tó o bá ṣe oògùn fún èèyàn bóyá wọ́n pè ọ́ pé kó bá wọn ṣe nǹkan kan ó wá dáwọ́lé. Nígbà alọ́dúnlá wa rí wípé kínní yìí kì í ṣe bẹ́ẹ̀ ni ìyẹn ṣe ṣàlàyé ni kínní yìí ṣe ń lọ. Tàbí pé nígbà tí kínní yẹn dọ́wọ́ ẹni yẹn ẹni tó ṣiṣẹ́ fún ìtọ́hún expect ní miracle. Ilé ìtàwọn àwọn tẹ̀ ń darí wọn padà miracle ló gbé wọn lọ ṣọ́ọ̀ṣì. Gbogbo ẹni tó wà ní ṣọ́ọ̀ṣì pátá miracle náà ń wá. Tẹ́ ẹ bá wá sọ fẹ́ni tí ń lọ ṣọ́ọ̀ṣì pé kó padà wá sílé kó wá máa ṣe nǹkan ìbílẹ̀. Miracle ní ọmọ expect ibi tí miracle bá ti lè wá ẹ̀ dáràn. Yóò rojọ́ yín fáyé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nu. Àwọn fẹ́ máa jíkì kí ẹ sọ pé ok tẹ́ bá ti lè fi ewé ọgbọ́ tẹ́ fi kan ewé làpálàpá kìíní yóò kọ́ spark ni yóò bá dínà.
tẹ́ bá fi kara wọn tí ò bá yìí dínà wàhálà bẹ̀rẹ̀ ẹ̀dùnkù rọ́nù lọ́wọ́ rẹ̀. Meanwhile oògùn ilẹ̀ Yorùbá tẹ̀mí mọ́ o kò sí májíìkì ń bẹ o kò sí idán. Ìtẹ́ ẹ bá fẹ́ kó ṣe tẹ́ bá ti fi sùn ẹ̀yin lẹ́ lọ máa retí tí ò bá tí ì gba nílẹ̀ Yorùbá bàbá wa wọ́n ní nǹkan kan tán máa lò tá bá sa nǹkan lù nǹkan tí wọ́n bá rí rìsọ́ọ̀tì wọ́n kọ̀ntínú láti máa sa ni. Ṣùgbọ́n torí pé ẹ̀yin ẹ̀ ná owó ẹ ti gbowó ribiribi lọ́wọ́ èèyàn ẹ ti gba 1 million lọ́wọ́ ẹnìkan ìtí ń fẹ́ pè rí ṣẹ́ẹ̀tún béèrè 1 million lọ́wọ́ rẹ̀ again ni pé kó lọ mú wá ìtí ń dá wọn lálẹ́ nu o tí ìjẹ́ káwọn èèyàn ní rìsọ́ọ̀tì oògùn tí wọ́n dá tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti condemn lọ́nà láì babaláwo 419 ni. So bó ṣe rí nìyẹn ìdí nìyẹn tó wá jẹ́ kí n kẹ́ gbọ́rọ̀ lẹ́nu Ayékòótọ́ TV kẹ́ wo ibi tí Ayékòótọ́ sọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá wá wò ó ẹ rí i pé àìníṣù olóńkọ́ sí gbogbo wàhálà yìí ó yá ẹ bá mi wo ọ̀rọ̀ Ayékòótọ́. MS bàbá ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ takuntakun àti ẹ̀yin àti àwọn tí ẹjọjọ ń ṣiṣẹ́ ẹ kú iṣẹ́ takuntakun àwọn ẹgbà irúnmọlẹ̀ wọn ò ní fi yín sílẹ̀. ẹ̀yin mo fẹ́ sọ̀rọ̀ lórí fídíò èyí tí mo rí àti ìbéèrè tí ọba Solomon tí ó béèrè ń bẹ̀yẹn. nínú ẹ̀sìn mùsùlùmí bí ẹ̀sìn tí ò dáa ni ibi tí ẹ fẹ́ kán padà sí yẹn wọ́n gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe ń bẹ̀. yẹn dẹ́ bá fẹ́ kí sẹ́yìn complete there is difference between debate and argument. Yes. There is difference between debate and argument. Argument ni wípé nǹkan tí ó ń kà nípa mi nǹkan tó ń kà nípa mi irọ́ ni mo fẹ́ wá defend ẹ̀ argument ni. Debate ni wípé nǹkan tèmi gbàgbọ́ nínú ẹ̀ pé ó dáa fún ẹ ni mo fẹ́ sọ fún ẹ nǹkan tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀ pé ó dáa fún èmi ló fẹ́ sọ fún mi. Àwọn fẹ́ sọ fún wa wípé ẹ̀sìn mùsùlùmí dáa ká máa tẹ̀lé. Ẹ̀yin náà fẹ́ sọ fún wọn wípé tó bá padà sílé bàbá wọn ayé tí wọ́n máa dá ju ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ń ṣe lọ. So now ẹ gbọ́dọ̀ lè sọ nǹkan tí wọ́n ń ṣe nílé bàbá wọn fún wọn ìwúlò ẹ̀ adùn ẹ̀ tó bá padà sílé kí náà máa bá. That's the reason why when you want to complete with this your debatation tí ẹ bá fẹ́ ní go slow whether you like it or not lọ́jọ́ yẹn ẹ ní ìdí babaláwo tó mọ̀ nípa àwọn òòṣà yẹn whether you like it or not but tó bá yẹ pé debate wípé nǹkan tí ẹ kà kọ́ wá takò ìyẹn ò kí ń ṣe debate ẹ fẹ́ wá jà ni because àwọn ènìyàn jàǹkànjàǹkàn tó bá máa wà ń bí wọn ò ní at the end of the day wọn ò ní lè understand nǹkan tẹ́ ń jà fún nǹkan tó yẹ kẹ́ ṣe ni wípé ẹ ló ẹ̀yin mùsùlùmí òdodo nǹkan báyìí báyìí lálùkùránì ní sọ àwọn mùsùlùmí ti kó yín sí náà o ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé Ògún ni wọ́n ń bọ ní ìdílé yín ẹwà Ògún rèé ìwúlò Ògún rèé àwọn nǹkan tó Ògún ti ṣe rèé àwọn nǹkan tí Ọya ti ṣe rèé àwọn nǹkan tó Ọbàtálá ti ṣe rèé so nígbà tí Ọlọ́bàtálá bá gbọ́ ìwà ẹ̀sìn tọ̀dọ̀ yín àti tó ń túbọ̀ ìwàásù ti mùsùlùmí olúkálùkù asus ẹni tó ń fẹ́ tẹ̀lé bóyá ànábì ló máa tẹ̀lé ni o bóyá ẹ̀sìn mùsùlùmí bóyá ilé ẹ̀yẹn náà ló máa padà sí but kó wọ́n bá di pé gbogbo nǹkan tá à ń ṣe kò lẹ́sẹ̀ ńlẹ̀ iṣẹ́ yín sì kùn tẹ́ bá fẹ́ pé iṣẹ́ yín tó dẹ̀kùn ni wípé kẹ́ wá babaláwo tó mọ̀ nípa àwọn òrìṣà yẹn ilé tó mọ̀ nípa Ọbàtálá tó mọ̀ nípa Ṣàngó tó mọ̀ nípa Ọya tó mọ̀ nípa Èṣùn tó mọ̀ nípa Ọbalúwayé tó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ béèrè question títí wọn babaláwo yẹn ló máa dáhùn nígbà tí ẹ̀yin bá fẹ́ ka nǹkan tí Àlùkùránì sọ ó máa kan tán nìyí ìgbà ẹni debation yín pé o. MS bàbá ìbéèrè tó wà important òun ni wọ́n béèrè yẹn òun ni wọ́n béèrè and ìbéèrè tí wọ́n béèrè yìí ẹ má jẹ́ ká wò ní ọ̀nà tó ṣe kinní ó bá oníṣẹ̀ṣe wí ó dẹ̀ bá àjọ mùsùlùmí náà ó bá wọn wí
wípé nígbà tí a sọ wípé kí àwọn èèyàn kí wọ́n lọlé, ìjẹ́ wọ́n mọ ìdí gan tẹ́ fi ní kí wọ́n lọlé yẹn? ṣé àwọn gan mọ̀ nǹkan tí wọ́n ń ṣe nílé yẹn? kí ni evidence to prove pé táwọn gan bá délé àwọn èèyàn tó wà competent ni wọ́n máa bá nílé gan tẹ́ ń sọ fún wọn pé kí wọ́n lọ? ìdí ọ̀rọ̀ yẹn wá ní wípé ká tó lè sọ wípé kéèyàn lọ sí ilé a ti máa fún ní àwọn tangible ẹ̀kọ́ kan. lóòótọ́ àwọn nǹkan tẹ́ ń ṣe lórí ayélujára ẹ̀kọ́ tó yè kooro ni, ẹ̀kọ́ tó ṣe gbòógì òun ni nǹkan tẹ́ ń kọ́ lórí ayélujára. bí ẹ̀sìn bí ó ṣe wá tó wá kọ ẹ̀yìn bàbá tó kọ sí ọmọ, tó kọ ẹ̀yìn ọmọ tó kọ sí bàbá. bí ẹ̀sìn bó ṣe dé tí ò jẹ́ kí a ní ìròyìn mímọ́ pé gbogbo nǹkan táwọn ẹlẹ́sìn wọ̀nyí tán láwọn ọkọ rft ní gbogbo ẹ̀. ẹ̀kọ́ gidi òun lẹ̀ ń kọ́ àwọn èèyàn. àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ wa, ṣe mọ̀ wípé láti ọjọ́ tó ti pẹ́ òun ni wọ́n ti bà àṣà wa yẹn jẹ́, tí wọ́n ti ń jẹ́ ká rí àṣà wa gẹ́gẹ́ bí nǹkan ìgbé, gẹ́gẹ́ bí nǹkan ẹ̀kọ́. nínú ẹ̀ ni bí wọ́n ṣe ń sin òkú, bá ṣe ń sọmọ lórúkọ, bá ṣe ń ṣe ayẹyẹ ìgbéyàwó àti ìhùwàsí wa láwùjọ, bíbọ̀wọ̀ fún àgbà, ọ̀rọ̀ ẹnu sísọ. ní gbogbo ẹ̀ wọ́n ti jẹ́ kí a kọ gbogbo nǹkan wọ̀nyẹn sílẹ̀, ti jẹ́ pé a ò mọ̀ mọ́. now àwọn tẹ́ ẹ wá ń sọ wípé kí wọ́n kúrò nínú ẹ̀sìn kan tàbí ẹ̀sìn kan, ẹ ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀sìn ibi tẹ́ ẹ wà o, nǹkan báyìí báyìí ni wọ́n fi ń tàn yín jẹ, nǹkan báyìí ni wọ́n fi ń tàn yín jẹ. now ẹ tó wá jẹ́ kí wọ́n mọ̀ wípé ó dáa ẹ̀sìn táwa ní kẹ́ ẹ lọ yìí nílé nǹkan báyìí ni wọ́n ṣe ń bẹ̀. lóòótọ́ ilé bàbá mi wọ́n ti ṣe é ṣe ó yàtọ̀ sí ilé tọ̀dọ̀ tí yín, àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé irúmọlẹ̀ wa ọ̀kan ni wọ́n jẹ́. ó lè ṣe eégún ni wọ́n bọ nílé ẹ̀ kó jẹ́ pọ́ Bàtálá ni wọ́n bọ bí, ó lè ṣe pé ìdílé ológun ni kó jẹ́ pé ìdílé oní Ṣàngó lélẹ́yìí. ó lè ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lóòótọ́, àmọ́ wọ́n ní ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú, tonítọ̀hún sọ pé tòun ọ̀tọ̀ọ̀tọ̀. ohun tí mò ń sọ òun ni wípé àwọn tá a ní kó padà sílé ìjẹ́ wọ́n rí ilé dé sí. àwọn tá a yàn, àwọn kan tá a ní tó yẹ ká máa sọ fún wọn wípé ókè o àwọn òwògan ló lẹ́tọ̀ọ́ láti máa kọ́ àwọn èèyàn pé ilé tẹ́ ń lọ ìkan báyìí ni wọ́n ṣe ń bẹ̀, ìkan báyìí ló yẹ kó rí tá a fi ní kẹ́ ẹ lọ sí ilé, báyìí la ṣe ń ṣe láyé àtijọ́, báyìí ló ṣe yẹ ká ṣe rí ṣe, báyìí ló ṣe yẹ kí nǹkan ṣe wà. kẹ́ ẹ fún wọn ní tíọ́rì yẹn. àwọn òun ló lè ṣe òun ni àwọn babaláwo. ṣùgbọ́n àwọn babaláwo tá a wá rí lónìí àpò ara wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún lórí ayélujára. ṣé èmi tí mo ní mo jẹ́ babaláwo ní ìsìn, mo wá kó àwọn èèyàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo lò pé mo ní mo jẹ́ babaláwo ní ìsìn, mo wá kó àwọn èèyàn wípé ilé nǹkan báyìí ni, báyìí lòrìṣà, báyìí ni irúmọlẹ̀, báyìí ló ṣe rí, Ṣàngó iṣẹ́ báyìí ló máa ń ṣe, Èṣù iṣẹ́ báyìí ló máa ń ṣe, láyé àtijọ́ báyìí la ṣe ṣe. nígbà tí mo wá kọ́ wọn tán èmi náà ni mo tún ní káwọn ọmọ wọ̀nyẹn kó tún wá tẹ ifá lọ́dọ̀ mi. wọ́n ní ìṣòro ni o, èmi mo ní kó wá tẹ ifá lọ́dọ̀ mi. wọ́n tẹ ifá yẹn tán, ogun tí wọ́n fi pé nǹkan tó máa ṣẹlẹ̀ mo ti bá wọn rúbọ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin, wọn ò rí iṣẹ́ ẹbọ. mo ti bá wọn ṣe oògùn pé bàbá tó ní babaláwo láwọn kì í ṣòwò ṣoògùn, mo ti bá wọn ṣe oògùn, wọn ò rí sáyìn oògùn yẹn. mo fẹ́ kẹ́ wá mọ̀ wípé ẹ̀kọ́ tí mo ti kọ́ wọn sẹ́yìn yẹn, ẹ̀kọ́ yẹn máa di nǹkan ìgbàgbé lọ́kàn wọn. wọn ò ní trust ni mọ́ pẹ̀lú ẹ̀kọ́ tí mo ti kọ́ wọn yẹn, torí pé kí ni o, wọ́n ti waste owó lọ́wọ́ mi. tẹ́ ẹ bá mọ ìṣọwọ́ tí àwọn èèyàn fi ń scam àwọn èèyàn ní online, tẹ́ ẹ bá mọ ìṣọwọ́ táwọn èèyàn fi ń gbá àwọn èèyàn ní online, then bàbá mi ms bàbá ìjẹ́ mọ̀ wípé iṣẹ́ tẹ́ ń ṣe yìí àwọn babaláriwo kan lo influence iṣẹ́ tẹ́ ń ṣe yìí láti máa fi scam àwọn èèyàn níta. bẹ́ẹ̀ ṣe ń pariwo káwọn èèyàn padà sílé yìí, ìjẹ́ mọ̀ báwọn babaláriwo kan take advantage of iṣẹ́ yìí láti máa fi dupe àwọn èèyàn níta. kò sẹ́ni tí ò ní ìṣòro, mo ní ìṣòro tó ń jà mí, kò sẹ́ni tí ò ní. ṣùgbọ́n nígbà tí n bá wo pé babaláwo yìí ó dáńgíá, ẹni tí mo lè lọ bá ni, láláìsí mọ̀ wípé aláyébàjẹ́ èèyàn ni. nígbà tí n bá wá lọ sí ọ̀dọ̀ ẹ̀, àgàgà kó wá gbọ́ pé ìlú òyìnbó ni mo wà, èyí mọ̀ sanwó ni, a máa sanwó ṣáá ni. so pé káwọn èèyàn padà sílé yẹn, kí lẹ fẹ́ kí wọ́n lọ ṣe ní ilé? àwọn èèyàn nílò láti kọ́ ẹ̀kọ́ yẹn. ẹ jẹ́ kó máa mọ̀ wípé kì í ṣe pé a ní kẹ́ ẹ lọ sílé, kẹ́ ẹ lọ tẹ ifá, ẹ lọlé kẹ́ ẹ lọ máa ṣe oògùn, ẹ lọlé ẹ jẹ́ kí wọ́n mọ̀, because àwọn people gbogbo wọn fi pé kí wọ́n lọlé kán lọ máa ṣe oògùn nìkan tẹ́ sọ, kán lọlé kán lọ tẹ ifá. no, ifá is part of our things, oògùn ṣíṣe is part of our things, but kí ni nǹkan tá a ní kẹ́ ẹ lọ ṣe ní ilé? lọ mọ orí ìrun rẹ, go and know your ancestors. lọ mọ àwọn bàbá àti ìyá rẹ, lọ mọ bí a ṣe ń ṣe ìpèsè fún wọn, lọ mọ bí a ṣe ń bọ wọn, lọ mọ orí ìrun rẹ, lọ mọ bí tó ti jáde ní ìgbà ìwáṣẹ̀ kẹ́sìn tó dé, báwo ni àwọn baba ńlá wa ṣe ń ṣe tí ayé fi ń tùbà tó fi ń tùṣẹ́. nǹkan tá ní kẹ́ ẹ lọ lé lọ ṣe nìyẹn.
ẹ lọ wo nǹkan tí wọ́n ṣe ní ìgbà yẹn kẹ́ẹ̀sì tó dé àdìgbà kẹ́ẹ̀sì ti dé òun ni yánníyán kan ti ṣẹlẹ̀ òun ni wàhálà ti ṣẹlẹ̀ òun ni ìpayín kékeré ti ṣẹlẹ̀ so ẹ nílò láti lọ lékẹ́ lọ wo nǹkan táwọn bàbá ńlá yín tí wọ́n ṣe tó fi ń tùbà tó fi ń tùṣẹ̀ ní ìgbà náà tí kò fi sí wàhálà tí kò fi sí kọlùkọ́họ ara àwọn nǹkan tá a ní kẹ́ ẹ lọ lé lọ ṣe nìyẹn kì í ṣe pé kẹ́ ẹ lọ lé lọ ṣoògùn because ẹlòmíì bó ti padà sí ìṣẹ̀ṣe the next thing ó ń wá babaláwo nìyẹn at the end of the day wọ́n máa gbà wọ́n máa scam ẹ̀ tó máa ti wá gbà lọ́tún gbà nísìnyí mo ti rí àwọn bíi 3 mẹ́rin tí wọ́n sọ pé àwọn òṣìṣẹ́ ṣe mọ́ kí nìdí torí pé wọ́n ti gbá wọn tí wọ́n bá tún wá síta láti wá sọ̀rọ̀ pé wọ́n gbá wọn wọ́n tún máa búlì wọn ni wọ́n á máa parọ́ ṣèbá ilé tó ń ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ẹnìyẹn jáde síta pé nǹkan báyìí ni wọ́n ṣe fóun kàkà tí wọ́n attend sí in a polite way wọ́n búlì ẹni wọ́n ló ní ọdẹ orí ó bẹ́ nìkan sùn ó ṣe bá ó ṣe tọ̀hún nǹkan tó ń sọ sí ilé yẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ nípa ṣíṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí ìṣẹ̀ṣe ń sún èèyàn ni wọ́n jẹ́ káwọn èèyàn kórìíra ìṣẹ̀ṣe ni so bàbá mi ms bàbá máa fẹ́ tẹ́ ẹ bá lè create awareness yẹn àwọn kan tá máa ṣe election yẹn fún èèyàn ṣùgbọ́n babaláwo tẹ́ bá máa lò ẹ mọ̀ babaláwo yẹn dájú ẹ mọ̀ wọ́n dájú o ẹ mọ̀ wọ́n dájú nǹkan tí màá sọ nìyẹn ire. kò jù bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu ayé kò tọ́ yẹn mi ì fẹ́ kó gùn jù àwọn ibi tó jẹ́ ṣókí bẹ́ẹ̀ ni mo fẹ́ kó ra sọ jáde ìdí ní tá a fi ń wàásù fáwọn èèyàn tẹ́ ẹ bá sẹ́rí àwọn èèyàn padà bí ìgbà tí ẹ bá ní káwọn èèyàn mọ̀ sí nǹkan kan mọ́ nǹkan tẹ́ ẹ pè wọ́n kó ń di rẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ fún wọn ní nǹkan tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ tí ó tún dáa ju ibi tẹ́ ẹ ti pè wọ́n kúrò lọ òun nìkan tá à ń tẹ̀ láti sọ kì í ṣe gbogbo èèyàn ló lẹ́mìí pé èmi mo dìtámì fúnra mi àwọn èèyàn kan wà ọ̀rọ̀ ni wọ́n máa bá wọn sọ tí wọ́n fi rìnrìn àjò ayé wọn ò ní lè dá decision make bọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn àní rí jù báyìí lọ lórí kan ní ilé ní títí tá fi mọ mákòtò ètò mi wá èmi ní ti ní tòótọ́ bàbá àṣà.